to have for you, Jesus. You heal the sick, open the eyes of the blind. Nothing too much for you, Talent to love. About me, you are bigger than what people say. Don't look on the case of what's I get adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí a rí gbà láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ wa ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi tí ìjọ àpọ́sítélì náà c.a.c. bí a ti tẹ̀síwájú mo gbàdúrà lórúkọ Jésù ẹ̀mí mímọ́ a máa fìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ sí nínú ayé wa. Àmín Jésù. Amen. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ẹ̀kọ́ 13 ni à ń gùnlé ní ọ̀sẹ̀ yìí nínú ojú ewé 56 ni a ti fẹ́ jíròrò lórí ẹ̀kọ́ 13 tó kà báyìí wípé ìmísí àtòkèwá àti àṣẹ ìwé mímọ́. Ẹ ṣé àkọ́sórí tó wà ní abẹ́ kókó ẹ̀kọ́ yìí ó ní ó kà báyìí wípé nítorí àsọtẹ́lẹ̀ kan kò sí lára ìfẹ́ ènìyàn wá rí ṣùgbọ́n àwọn ènìyàn sọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run bí a ti ń darí wọn láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. 2 Peter chapter 1 verse 21. Praise the Lord. Ní ìsàlẹ̀ níbi abẹ́ ìwé yẹn kan náà Bíbélì ni a ti mí sí láti ọ̀run wá tí a sì fi fún wa fún ẹ̀kọ́, fún ìbániwí, fún àtúnṣe, fún ìtọ́ni ní òdodo pé kí ó lè ṣe wá pé lẹ́kùnrẹ́rẹ́ fún gbogbo iṣẹ́ rere náání rẹ̀ bí ó ti tọ́ kà á sí bí ó ti yẹ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Jésù. God bless you in Jesus' name. Amen. And that's okay. À ń tẹ̀síwájú nínú àtúpalẹ̀ ẹ̀kọ́, kókó ẹ̀kọ́ àti ìtúpalẹ̀ ẹ̀kọ́. Ọlọ́run mí sí àwọn ènìyàn rẹ̀ láti kọ ọ̀rọ̀ rẹ̀. Gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run tí ó sì ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, ìkọ́ni àti ìtọ́ni tó wà nínú òdodo, not just ìbániwí tàbí ìtọ́ni tí kò níláárí. Amen. Amen. Ìwé 2 Timothy chapter 3 verse 16. Ìmísí túmọ̀ sí ohun tí Ọlọ́run mí jáde sínú ẹ̀mí àwọn ènìyàn rẹ̀ láti kọ sílẹ̀ fún ayé, ọ̀rọ̀ rẹ̀ àti ìfẹ́ rẹ̀. Ó jẹ́ bí Ọlọ́run ti kọ́ àwọn ènìyàn mímọ́ lọ́kùnrin àti lóbìnrin nígbàtí wọ́n ń kọ ohun tí ó mí sí ọkàn wọn. Nígbàtí wọ́n fẹ́ máa kọ nǹkan tí Ọlọ́run mí sí ọkàn wọn, ètò Ọlọ́run àti tó fi sí wọn lọ́kàn láti kọ jáde, àwọn ni tí ìwé mímọ́ dá lé lórí. Amen. 2 Peter chapter 1 verse 20. Ó kà báyìí pé kò sí èké àti àdàlù nínú ohun tí Ọlọ́run mí sí àwọn ènìyàn mímọ́ rẹ̀. Kò sí èké nínú ẹ̀ rárá. Gẹ́gẹ́ bí àwọn akọ̀wé kò ti jẹ́ ẹ̀rọ tí ẹ̀mí Ọlọ́run kò sì fi ọpọlọ tàbí òye wọn sílẹ̀. Yes, Ọlọ́run bá wọn sọ̀rọ̀ nípa ìmísí ọ̀rọ̀ náà tí ó fẹ́ kí wọ́n ó sọ tàbí kí wọ́n sọ tẹ́lẹ̀ rẹ̀ àti láti kọ sílẹ̀. Amen. Àwọn tí wọ́n kọ
ìwé mímọ́ wọn kì í ṣe ẹ̀rọ, wọn kì í ṣe machine, ṣùgbọ́n Ọlọ́run mí sí wọn, wọ́n dẹ̀ ṣe àkọsílẹ̀ jáde kó tó di pé wọ́n wá ń tẹ̀ jáde báyìí. Amen. Nínú ìwé orin Dáfídì orí kejìdínláàdọ́ta, orí kejìdínláàdọ́rin, 68, Psalm 68 verse 11. Ìmísí ni à ń tipasẹ̀ ìfihàn rí gbà nígbàtí Ọlọ́run bá fi ìṣípayá ọ̀rọ̀ rẹ̀ hàn wọ́n. Bẹ́ẹ̀ ni wọ́n tún gba ìtọ́ni láti kọ sílẹ̀ sára pápírùsì, ìwé kíkà àti ara awọ ẹran fún àwọn ìran tó ń bọ̀. Dájúdájú ọ̀pọ̀lọpọ̀ ní ẹgbẹ́ àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn ọ̀rọ̀ náà tí a fi hàn án. Ọ̀pọ̀lọpọ̀ sì ni ogun àwọn tí ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ láti pín ìhìnrere Kristi káàkiri láti ìrandíran darapọ̀ mọ́ wọn. Amen. Èmi àti yín, ẹ̀kọ́ yìí ń rọ̀ wá láti jẹ́ ẹgbẹ́ ajíhìnrere Kristi Jésù, láti wàásù ọ̀rọ̀ náà kó lè tàn káàkiri gbogbo ilẹ̀ àgbáyé. Ní abala kejì tí ó sọ wípé àṣẹ Ọlọ́run wà nínú ọ̀rọ̀ rẹ̀, nínú ìwé Hébérù orí 4 láti ẹsẹ̀ 12 títí dé 13. Nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì ní agbára, ó sì mú ju idàkídà olójú méjì lọ, tó bẹ́ẹ̀ gẹ́ tó máa ń gún ọkàn dé pínpín àyà àti ẹ̀mí níyà. Amen. Àṣẹ tí ìwé mímọ́ náà ń sọ̀rọ̀ nípa ti pípé rẹ̀, agbára, òtítọ́ àti ṣíṣe déédéé, agbára àti àṣẹ tí ó ń ti ọwọ́ Ọlọ́run, tí ó ń ti ọ̀rọ̀ Ọlọ́run lẹ́yìn ni Ọlọ́run nìkan ṣoṣo. Yes, nítorí Ọlọ́run ni ọ̀rọ̀ láti ayérayé. Ọlọ́run nìkan ṣoṣo ló ń ti ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn nínú ayé àwọn àyànfẹ́ àti àwọn ikọ̀ rẹ̀. Nípa ìmísí tá a ti fi ṣe àgbékalẹ̀ rẹ̀, lòun náà fi ń gbé ọ̀rọ̀ yẹn, ló fi ń sọ di ọ̀tun lójoojúmọ́. Lórúkọ Jésù, bí a ti ń tẹ̀síwájú ní mímọ̀ sí i, lórúkọ Jésù a máa fi òye ẹ̀ yé wa. Amen. Àwọn ènìyàn tàbí aṣojú wọn nì tí wọ́n kọ ìwé mímọ́ ni wọn kò kọ nítorí tí wọ́n fẹ́ kọ, ṣùgbọ́n a fi ọwọ́ ẹ̀mí mímọ́ darí wọn tàbí ru wọn sókè. Agbára àti àṣẹ Ọlọ́run ló ṣe èyí, kì í ṣe ìfẹ́ inú wọn. Ọlọ́run ló ru wọn sókè. Ìwé mímọ́ kì í ṣe ọ̀rọ̀ ènìyàn lásán, bí kò ṣe ọ̀rọ̀ Ọlọ́run nípasẹ̀ àwọn ohun èlò tí wọ́n kún fún ẹ̀mí, tí wọ́n jẹ́ wòlíì, àwọn àlùfáà, ọba, akéwì, olórin, àgbẹ̀ àti olùṣọ́ àgùntàn. Àwọn wọ̀nyí ni Ọlọ́run ń lò, ló ń mí sí láti máa kọ́ wa nínú ìran tá a wà yìí. Ẹ rí i pé tó lórin mi bá kọ orin mi báyìí, a máa gbé yẹ̀wò ni. Ọlọ́run kò sọ bẹ́ẹ̀, ayé ló sọ pọ́lọ́run pọ́rọ̀ rẹ̀ ò lè ní lárí, ènìyàn ló sọ pọ́rọ̀ rẹ̀ ò lè ní ìsinmi, wòlíì ló sọ páyé rẹ̀ ò lè ní ìtumọ̀ o, kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Tàbá dẹ̀ yẹ̀wò dáadáa, a rí i pé ìmísí Ọlọ́run ní ọkùnrin yẹn fi kọrin àti àwọn tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. God bless you as you continue to listen to his words in Jesus' name. Amen. Ní ọ̀nàkọnà yòówù kí a gbàgbé ọ̀rọ̀ ìṣe wọn kalẹ̀, ìtàn, àsọyé, ìran, òwe, orin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òtítọ́ tí ó wà níbẹ̀ ni pé ìwé mímọ́ jẹ́ ìmísí Ọlọ́run pọ́nbélé láti òkè wá. Nítorí náà ó kún fún kìkì àṣẹ. Praise the Lord. Pẹ̀lú ẹ̀rí tí ó fìdí múlẹ̀, kò sí ìwé mìíràn ní ayé tí ó jẹ́ òtítọ́, òdodo, mímọ́, alágbára
èyí tí ó ṣe é fi ṣiṣẹ́ tí ó ní àbájáde dídára àti pípé gẹ́gẹ́ bí ti bíbélì mímọ́. Ǹjẹ́ o gbàgbọ́? Nítorí náà máa kà á pẹ̀lú ìṣípayá láti inú ẹ̀mí mímọ́, láti inú ọkàn pípé pẹ̀lú ìṣípayá. Tí a bá ń ka bíbélì, a máa fún wa ní ìtumọ̀ ẹ̀, a dẹ̀ máa fún wa ní ọ̀nà àbáyọ sí gbogbo nǹkan tá a bá kà fún. Olúwa ràn wá lọ́wọ́. Amen. Kò sí ohun tuntun kan lábẹ́ ọ̀run, kò sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí ò tí ì ṣẹlẹ̀ rí. Bíbélì ti ṣe àgbékalẹ̀ gbogbo ẹ̀, ó sì ti fún wa ní solution nípa tẹ̀mí. Á dára fún wa bí a ti ń tẹ̀síwájú. Amen. Pẹ̀lú ẹ̀rí tí ó fìdí múlẹ̀, kò sí ìwé mìíràn ní ayé tí ó jẹ́ òtítọ́, òdodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gẹ́gẹ́ bí a ti sọ fún wa. Ní ìtẹ̀síwájú ní abala F, Hebrews chapter 4 verse 12 to 13, ọ̀rọ̀ náà kún fún kìkì àṣẹ débi wípé kò sí ohun tí kò lè ṣe. Ìmọ̀ ẹ̀mí yàtọ̀ nínú ẹsẹ̀ 13, ìwòsàn àti ìtúsílẹ̀ nínú ìwé orin Dávidi 107 verse 20, ó ń fúnni ní ìyè, ìmọ́lẹ̀ àti òye. Ọ̀rọ̀ Ọlọ́run ní agbára, ó ń fúnni ní ìyè, ó ń fúnni ní ìmọ́lẹ̀, ó sì ń fúnni ní òye. Bí a bá ṣe ń kà sí la máa ní òye rẹ̀ sí. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Gẹ́gẹ́ bí ọmọ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi, ẹ jẹ́ ká yan bíbélì láàyò láti máa kà nígbà gbogbo. Á dára fún wa lórúkọ Jésù. Àmín. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nìwọ̀nyí. Àkọ́kọ́, ọkàn àti ẹ̀mí ènìyàn jẹ́ àwọn ohun èlò fún ìṣípayá tàbí ìmísí láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́. Ẹ̀kọ́ yìí ẹ jẹ́ kó sodo sínú ọkàn wa. Ẹ̀kọ́ kejì tí a rí kọ́ ni pé ìmísí ààyè kan bẹ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ fún àwọn alààyè Kristẹni láti rìnrìn àjò wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn ìmísí kan wà nínú ọ̀rọ̀ ìwé mímọ́ tó máa ṣamọ̀nà wa, tó máa tọ́ wa, tí ò ní jẹ́ ká ṣìrìn, tí ò ní jẹ́ ká ṣìrẹ̀tẹ̀, tí ò dẹ̀ ní jẹ́ ká ṣìṣe títí tá a fi padà sí ọ̀dọ̀ ẹni tó dá wa. Oore ọ̀fẹ́ àti agbára láti máa ṣe àṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti ní òru, kí a bá lè gbọ́ ohùn káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, bọ́ sínú ayọ̀ Olúwa Ọlọ́run rẹ. Oore ọ̀fẹ́ kí Olúwa kó fi fún ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. 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 Lórúkọ Jésù. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé, èmi ti ní tòótọ́ Ẹ̀dáfíò Ògúntómi. Ní agbára Ọlọ́run, ewu ò ní ṣe yín o, ayé ò dẹ̀ ní rí wa mú lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Stay blessed.